Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Ajé alẹ́ oníkànga, ẹ kújọ́ mẹ́ta, Ọlọ́run ò ní fi wálẹ̀ inshallah. Waalaikumsalam, Hájì Ọláréwájú, Ọlọ́run ò ní fẹ̀yìn náà lẹ̀ o inshallah àti gbogbo wa náà. Inshallah. Àwọn onímọ̀ tí wọ́n fi bẹnu àtẹ́lu ìtàn Ànábì Dáúd yẹn, tí wọ́n fi wọ́gi lé ìtàn yẹn wípé ìtàn tí ò wọlé ni, ìtàn tó tako Islam ni, ìtàn tó tàbùkù bá Ànábì ni. Àlàyé díẹ̀ òun la fẹ́ gbọ́ nínú fídíò yìí. Ìtàn Ànábì Dáúd alayhi salatu wassalam, èyí tí àwọn bàbá wa Mudirul Markaz kálá kó bá ṣe dáadáa fún wọn tí wọ́n pa láìpẹ́ yìí, tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà àwọn onímọ̀ nínú Islam tí wọ́n sì ti bẹnu àtẹ́lu ìtàn yìí, kódà wọ́n ti wọ́gi lé. A sì rí ọ̀rọ̀ àwọn onímọ̀ láwùjọ wa yìí náà, bí àwọn bàbá wa Fadilatu Sheikh Dr. Imran Abdulmajid Eleha, táwọn náà ti sọ lọ́rọ̀ kan ti sọ tó ti pẹ́ sẹ́yìn, táwọn náà ní ìtàn yẹn ìtàn kíntàn ni o, ìtàn burúkú ni, ìtàn tí a gbọ́dọ̀ máa fi tì sí ọ̀dọ̀ Ànábì Allah ni Ànábì Dáúd alayhi salatu wassalam. Àtúrí ọ̀rọ̀ àwọn bàbá wa náà, bàbá wa Mufti Diyar hafidhahullah wa ra'ah kálá kó bá ṣe dáadáa fún wọn. A ní ìtàn yẹn àwọn onímọ̀ ti bí dànù, ìtàn kíntàn ni. Àmọ́ ẹni tí ọ̀rọ̀ yóò bá yé, tí ìtàn yóò bá yé, ẹ jẹ́ a gbé ọ̀rọ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ kó lè yé wa yékéyéké. Ànábì Dáúdà náà ni. Ànábì Dáúdà. Orí obìnrin tí Áwòràyà ní tí Dáúdà rí nígbà tí ó wà ní ó ń wẹ̀ lọ́wọ́ ní Dáúdà rí níléèwẹ̀. Ìyàwó dá ilé ìkíní kan wọn ni Áwòràyà ni. Áwòràyà onírú ìyàwó tó dáa tó báyìí ọba rán lọ sóògùn. Ó dógun ó sì rán ọ̀kan lẹ́yìn pé ẹ̀tẹ̀lé dógun tó bá ti dé kiri ẹ̀yànjú ẹ̀. Gbogbo Àbújá Ànẹ́bí ni o. Aláya. Ṣé àwọn ẹgbẹ́ ó tún gbé pẹ́ ju ordinary èèyàn lásán lọ, ó gbé pẹ́ ó ju àáfàá lásán lọ. Àwa pa. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ a máa yanjú ọ̀rọ̀ yìí ní kankan báyìí. Ìtàn yìí bí bàbá Mudirul Markaz aláàbò ṣe dáadáa fún wọn bọ́n ṣe pa ìtàn yìí ni, àmọ́ ìtàn burúkú ni o. Ìtàn tí ò dáa ni, ìwọ Mùsùlùmí tó bá ní làákàyè bó tilẹ̀ òun kó kéré mọ́, ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbàlagbà ní ẹ. Irú ìtàn yìí ṣó tàbùkù fún Ànábì Dáúdù ni àbóbuyì kún. Irú ìtàn yìí ṣó ń sọ wípé Ànábì yẹn jẹ́ ni ire ni àbí ń sọ pé ń jẹ́ ni ibi. Irú ìtàn yẹn tán bá pa nípa bàbá rẹ, ìrẹ Mùsùlùmí tó ń wò mí yìí, ṣẹ́nu rẹ máa dùn. Kódà tán bá fi rí irú ìtàn báyẹn tán bá fi tì sọ́dọ̀ rẹ, ṣẹ́nu rẹ máa dùn. Kódà kan sọ wípé ìgbà ìmọ̀ kan ni ìtàn yẹn, pé ìgbà ìmọ̀ kan, ìgbà kan tó ti pẹ́ tó mọ̀ ni wọ́n máa fi irú ìtàn báyẹn kán máa pàǹpà rẹ, ṣẹ́nu rẹ máa dùn. Kódà kò ti tú bá ń bẹ̀. So ìtàn yìí ìtàn burúkú ni o. Àwọn afáàsì ti jáde, wọ́n ti ṣàlàyé pa pé kí ni ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí ò wọlé ni nínú ẹ̀sìn Islam, ìtàn burúkú ni. Ó ní àwọn lectures tí àwọn bàbá wa Fadilatu Sheikh Imran Abdulmajid Eleha tí wọ́n ti ṣe nígbà tó ti pẹ́, wọ́n ti ṣe nígbà tó ti pẹ́ sẹ́yìn. A rí pé àwọn Mùsùlùmí, àwọn ọmọ ìyá wọn gbé jáde láti fi bí ìtàn yìí wó. Ó ní àwọn lecture tó yá sí pé n tó súnmọ́ jù náà ni pé bàbá Mufti Diyar náà ti ṣe nígbà tó ti pẹ́ sẹ́yìn. Àwọn Mùsùlùmí gbé jáde láti fi bí ìtàn yìí wó. Àmọ́ n tó ṣe ní láàánú jù òun náà ni wípé àwọn ọmọ kéékèèké míì wọ́n bẹ̀rẹ̀ sí lọ kó àwọn tírà kan jáde, wọ́n mú àwọn tafsir kan jáde pé ìtàn yìí wà ń bẹ̀, ìtàn yìí wà ń bẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wa salatan wa salaman ala ashrafil mursalin. Sayyidina wa habibina wa maulana rasulillah. Save your soul. Haji Said Shittu. Hafidhakumullah wa ra'akum. Kí púpọ̀. Wa ba'd. Adápẹ́ fún Ọlọ́run àtọrọ̀kẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì àti gbogbo àwọn àfáà wa tí Imam Awwal, àwọn wà níta Ògúnbọ̀ ní àdúgbò wa ní Ìlọrin. Ọlọ́run bá wa pẹ̀lú yín. Insha Allah ta'ala. Haji Abdul Razak
Labibu olóríire Ọlọ́run wà pẹ̀lú yín kò nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ẹ kú gbogbo ẹ kú àtẹ̀lé. Alhaji Káyọ̀dé Oríyọmí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà o. Ajá Fàtà ẹ kú gbogbo Ọlọ́run wà pẹ̀lú yín. Olúwaṣínà. Lẹ́yìn dá ọpẹ́ fún Ọlọ́run ìtọrọ kẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn àfáà wa tí wọ́n jẹ́ tabi'una lahum bi ihsani tí àwọn àfáà wa ní ilẹ̀ Yorùbá látòrí àfáà àgbà Sheikh Alimi Sheikh Allahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah lọ́njẹ́ mi ọmọ ọba lọ́rin ogun sí pẹ̀lú àlàáfíà látòrí àwọn bàbá wa tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ tí Ọlọ́run fi wọ́n sí ọ̀gangan oríire ìpapọ̀ ẹnu shamla ashitat al-muslimin fi imaratina imarati Sheikh Alim. Àwọn bàbá wa ní tí wọ́n jẹ́ àkọ́kọ́ nínú àwọn tí yusharu ilayhim bil banan tí wọ́n laibu adwaran lami'an adwaran la tusta'anu biha àwọn role tí wọ́n láti rí fi ẹ̀sìn Islam múlẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ Ọlọ́run ló wọn púpọ̀ àti gbogbo oyè wọn bẹ́ẹ̀ ó fi rí dédé àfáà wa àgbà Tajul Adabi àtàwọn tí wọ́n wà ní fima bayna hazaini al-jabalayn lianna Sheikh Alim jabalun bidhatihi wa sheikhina Sheikh Tajul Adab jabalun bidhatihi àwọn òkè méjèèjì ní òkè tó pilẹ̀ àti òkè tó náà wá lẹ́yìn àtàwọn tí ń bẹ bẹ́ẹ̀nà àárín wọn àwọn àfáà wa tí wọ́n gbé látọ̀dọ̀ àwọn alájí àgbà ó fi wá kárí gbogbo àwọn àfáà wa Abdulhamid sọ wá dáadáa alájí mi dé ọ̀dà Ọlọ́run wà pẹ̀lú gbogbo wọn insha Allah ta'ala gbogbo àwọn àfáà wa nílẹ̀ Yorùbá látọ̀dọ̀ àwọn àfáà àgbà Tajul Adabi bàbá alájí àgbà bàbá wa àfáà àgbà Sheikh Adam bàbá wa àfáà àgbà bàbá wa ní Àgbàjì wọn bàbá káàkiri tó fi wá délẹ̀ Yorùbá bàbá ní Máàjì ní Ìbàdàn lọ́hùn bàbá ní Ìwó ní wọn bàbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ dúnà sísná láì ní yọ ẹnìkankan kalẹ̀ nu gbogbo wọn orí ìkẹ́ àtìgẹ̀ náà lọ́ba pín kalẹ̀ gbogbo wọn gbogbo àwọn àfáà tí wọ́n wá rólé wọn pẹ̀lú ògo Ọlọ́run program yóò ní ju 40 minutes lọ ó pẹ́ jù náà insha Allah ta'ala wọ́n pẹ́ jù 1 hour mọ́ fẹ́ kó sẹ̀ tó bẹ̀ rárá a parí before 9. Gbogbo àwọn àfáà tí wọ́n rọ́lé àwọn ẹni rere wọ̀nyí tí wọ́n balẹ̀ jẹ́ tí wọ́n bọ̀nà jẹ́ tí wọ́n dẹ̀sìn rú tí wọ́n dàwà rú tí wọ́n dà Kùránì rú tí wọ́n dà díìsì rú gbogbo àwọn báwọn yìí tí wọ́n gbẹ́sẹ̀ síbi tí àwọn aṣáájú wọn gbé sí àtàwọn tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ Ọlọ́run jẹ́ a rí wọn pẹ́ o bá wa pẹ̀lú wọn ọlá ti tóbi Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ọ̀rọ̀ mi lénìí kí n tó pilẹ̀ lórí ọ̀rọ̀ nabiyyun azimun min anbiya illah ìkànnú àwọn ànábì Ọlọ́run tó tóbi tó pàtàkì ní ànábì Dawud ò kéré bayna al-anbiya gbogbo àwọn ànábì tọ́lọ́run dákọ̀ ní Al-Qur'ani ni so àwọn tí wọ́n tóbi jù nù táwọn tí iṣẹ́ tí wọ́n ṣe tóbi wọn lọ́lọ́run dákọ̀ ni àwọn tọ́lọ́run bá tún wá karrara asma'ahum wọ́n dákọ̀ wọn tikraran in dalla ala shay'in fa innama yadullu ala azmi sha'nihi ń já mọ̀ pa wọ́n play role tó lágbára nú ẹ̀sìn ọ̀yìn bẹ́ẹ̀ ni haula tọ́lọ́run dákọ̀ wọn láì mọ̀ ìgbà tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn òun ni Ànábì Dawud alayhi salatu wassalam àwọn oríṣiríṣi ní tí ń ṣẹlẹ̀ tó yẹ kí a máa dá sí ṣùgbọ́n ọ̀sẹ̀ sú mi kọ́sá àmọ́ bí tá a fẹ́ lọ́mbẹ̀ lójoojúmọ́ rádaràdán ni ala takhafu Allaha rabbal alamin ẹ̀yà àṣẹ wa bẹ̀rù Ọlọ́run jọ kan ẹ̀yà àtọmọ kéwú àtàfà àtàwọn alágbẹnusọ ẹ̀yà bẹ̀rù Ọlọ́run khasatan ulaika almutashayikhin
àwọn tí wọ́n sọra wọn dà àfáà àgbà a máa jẹ́ àfáà àgbà bil ilmi la bil iddia kí ká máa pàpè mọ́ra àmọ́ àbí ká pé madrasa kan nínú àwọn madarisul arabiyya òun ni ó ṣe hikran lil ilmi abadan faqat yusammuna anfusahum aw yuriduna an yaj'alu anfusahum ra'san wa hum wallah في هذا العلم في هذا الفن في هذا الدين دون الذنب أرينا ما فيك براما في كل شيء تندى على لنا أواني موسي طوري ويتسمو طورو والله أقول هذا بملء فمي أنت لهم بافوني دي نينو ميما يعرف ما أقول إن الله ما فوني دي نينو wisdom tá pè ní hikma tọ́lọ́run fún ní akilun yata'aqqal làkàì tí ń ṣiṣẹ́ kódà bí ọlọ́lé kí ó yastati'u bihadha al-aql an yumayyiz yóò lágbára láti differentiate pẹ̀lú làkàì tọ́lọ́run fún bayna an-nahifi was-samin láàrin tó dá àti tí ò dá láàrin tó bẹ́sìn àti tí ò bẹ́sìn mu láàrin tó bátà nábì tó fi lélẹ̀ mu àti tí ò bá mu torí ẹ̀ kí gbogbo nǹkan náà ni a máa dá sí wallahi bí bá ti pa àwọn kọ̀ọ̀kan tó ń sẹ́ndì ẹ̀ sí mi ló jẹ́ kó pẹ́ ní ìtàn mọ́ pé mo fẹ́ sọ nǹkan lórí ẹ̀ bó ṣe jẹ́ pé ń tó yẹ kí gbogbo àfáà Nàìjíríà ó fi sọ̀rọ̀ lórí ẹ̀ ni torí pé eléyìí ó rọ́lu ìkànnà àwọn ànábì Ọlọ́run báàbù yẹn téèyàn bá rọra dáadáa yóò di kèfèrí lórí ẹ̀ ẹni tó bá tahama nabiyya minal anbiya bil khiyana tó bá la ànábì Ọlọ́run kan náà ànábì Ọlọ́run tó bá lọ jàmbá jàmbá ni anybody bí tifaqil ulama tí ò sí àyàfi àfa kankan bẹ́ẹ̀ àtàfà ṣíyà ni àtàfà súnà ni àtàfà tasawufu ni gbogbo tó bá wọ̀ náà firaq al-islamiyya muttafaqun wọ́n panupọ̀ ala man ittahama nabiyyan min al-anbiya'i bil khiyana fa huwa kafir kèfèrí ní tó ní mo wí ìwọ lọ́wọ́ amújáde àfà yìí ní kò rí bẹ́ẹ̀ o ẹgbẹ́ mo gbé látọ̀dọ̀ àwọn ṣíyà ni so àwọn ṣíyà bí wọ́n ṣe pọ̀ ní máa tasha'ubi firakihim àwọn náà pọ̀ ṣùgbọ́n èyí tọ́lọ́run fi sàmúdúró àdánwò fáwa nílẹ̀ tiwa nílẹ̀ Yorùbá lónìí kèfèrí làwọn àfáà pè wọ́n àwọn kan bẹ tí ì ṣe kèfèrí nù ṣùgbọ́n àwọn eléyìí ọ̀dọ̀ tí wọ́n kọ́ la fẹ́ lọ tó ń tí dandan ara wọn àti dandan àtàìmọ̀kan ara wọn tó ń ti bẹ́ẹ̀ wọ́n gbà pé ẹni tó bá khana tó bá tahama tó bá ṣe rọ́múyù al-khiyana bi nabiyyin min al-anbiya tó wà káfir. ìṣe mi mo wíbẹ̀ o tó wà ní Kamilu ní pírọ́blẹ́mù yìí ọ̀rọ̀ Ọlọ́run láti ń bá yín sọ Kamilu lẹ́ẹ̀mọ̀ pariwo àmọ́ torí pé ìfẹ́ kọjọ́ lọ púpọ̀. Nabiyullahi Dawud inú àwọn tọ́lọ́run ní kànábì ọwọ́ òkọ́sí rẹ̀ ni Kùránì náà ni ó ṣe yé wọn ní òye yẹn Ọlọ́run dákọ̀ ànábì Dawud nínú Al-Kùránì lórí 16 times Ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ li'annahu mukhtar Ọlọ́run sàlẹ̀ sàní torí bàbá tó bí Nabiyullahi Dawud kìí sànábì Ọlọ́run lam yakun min aslabil anbiya àwọn ọmọ tí Yakubu bí pọ̀ àwọn kan bẹ wọ́n yí àwọn mùlúkù jáde lára wọn àwọn kan náà àwọn ọmọ ànábì Yakubu àrọ́mọdọ́mọ àwọn èèyàn ẹlòmíì gan mọ̀ pé ànábì Musa wáyé sin ànábì Dawuda yìí ànábì Dawuda nínú àwọn nínú àwọn anbiyahu bani Israel tí wọ́n wá bayna Musa wa Isa ni ànábì Musa sínú ànábì Dawud so ànábì Dawuda yìí
min asilabi Dáúdà yìí nínú àwọn asilabi anabi Yakubu ni ṣùgbọ́n ó ti jìnnà kò sínú àwọn ọmọ anabi Yakubu táwọn máa jọba kò sí sínú àwọn ọmọ anabi Yakubu táwọn máa jẹ́ anabi Ọlọ́run bàbá ti Isa anabi bàbá rẹ̀ Isa anabi bàbá rẹ̀ Isa anabi àmọ́ tá bá trace ìran rẹ̀ lọ yó lọ ka anabi Yakubu tóun náà jọmọ ọmọ anabi Ibrahim alayhi salatu wassalam anabi Ọlọ́run tó wà lásìkò anabi Dáúdà ó kàn fẹ́ summarize fún yín ni ká tó wá bọ́ sínú ọ̀rọ̀ òun ní pẹ́ rárá torí pé a ti rá àwọn àgbà àwọn àfà àwọn àgbà Samahatul Fadil ad-Doktor Sheikh Imran Abdul Majid Eleha àfà wa wọ́n ti sọ tó ti kúnná tí wọ́n ti wá sọ tó ti kúnná òní àtún ní sọlé ta'adduban pẹ̀lú àwọn àfà kí wá sáwọn nìkan ọ̀rọ̀ tí wọ́n táwọn náà sọ wọn ṣẹ̀ṣẹ̀ sọ o tá fi máa fọ́ Ọlọ́run àtẹ́ntí ń sọ̀rọ̀ ẹ̀sìn ọjọ́ náà ti sọ kalẹ̀ yín sì ń bó ni mu yóò tún máa bọ́ọ̀lá náà mú tán ń pè láàfáànù wọ́n á lọ yọ jáde àwọn èèyàn wá kọ́ tiẹ̀ wá so bí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ amadallahu fi sihhati shaykhina kí wá sáwọn nìkan àwọn àfáà wa àgbà mufti Diyar mú kí ọ̀rẹ́ mi àgbà Yusuf Ọlọ́ngbẹ́bẹ̀ àfáà wa láti Jos hafidhakumullahu wa ra'akum sadadallahu khutakum ẹ̀bá ń kéyàjà púpọ̀ àfáà wa bàbá wa mufti tá fi ọ̀wọ̀ àtàpọ́nlé dákọ wọn Sulaimana Faruku ní Kíjìpá bàbá mufti gbogbo ìlú Ìlọrin gbogbo Kwara lápapọ̀ ọlọ́ngbọ́jà ara wọn náà pé ẹ wá sí tí wọ́n ti ṣe òun náà sì ń bó ni mu àwọn náà ti ń jọ wọn àlájá àgbà wọn bí wàá sí tí wọ́n sì máa rínu yóò mọ bí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni ẹja wa lọ bí tá ń lọ anabi Dáúdà alayhi salatu wassalam kìí sà nábì Ọlọ́run kìí sà nábì Ọlọ́run bàbá rẹ̀ kìí sà nábì Ọlọ́run bàbá rẹ̀ Ìṣá òun ló kọ bàbá rẹ̀ kò sínú ànábì Ọlọ́run ànábì tó wà lásìkò ànábì Dáúd òun náà ń pè ní Shamuun àwọn míì ń pè ní Samuun torí pé ìyá rẹ̀ lọ́tọ̀rọ̀ ẹ̀ ànábì Ọlọ́run yìí làwọn ọjọ́ rẹ̀ lọ bá wọ́n hàn wá lè mọ Bani Israila lè bá yálànà malikan ìyẹn nìkan fún wa lọ́ba nuqatilu fi sabilillah tá lọ jagun ọ̀rọ̀ wọn pọ̀ bá lọ Suratul Baqara ẹ̀ bá ń bẹ̀ tọ́pọ̀ wọn wá ànábì yìí wá yan Tọ́lútù malikan ó yan lọ́ba fún wọn ìyẹn kan Tọ́lútù yìí òun lànábì Ọlọ́run Sàmúnà yìí yàn ànábì Ọlọ́run tó yan Tọ́lútù yìí náà sínú àwọn tí máa jọba àwọn ni anna lahul mulku alayna èyí tó fi yẹn ni tí ó wà ń dilé ọba wa nahnu ahaqqu bil mulki minhu àwa tó sọ́ba jùlọ wọ́n sọ fún ànábì Ọlọ́run Sàmúnà sọ fún ẹni tọ́lọ́run yàn lẹ́yìn lórí mu òun lọ́lọ́run sọ pé Ọlọ́run fún un ní bastatan fil ilmi wal jismi Tọ́lútù yìí òun wá káwọn èèyàn lógún ànábì Dáúdà ń bẹ nínú àwọn ọmọ ogun jọ́nà bàbá tiẹ̀ ní ìsà ànábì Ọlọ́run kò sí wá ń dilé ọlá ọmọ 17 years lànábì Dáúdà ń jọ́nà fi asahil aqwal gbà tí wọ́n dójú ogun Jálútà tí ń dá wàhálà lẹ̀ yìí gbogbo ohun tí ń sọ yìí nísìnyí qissasun aw qissatun qur'aniyya ń bẹ Suratul Baqara bí ti ń wí náà ló ti wà nínú ẹ̀ kò yàtọ̀ nínú àwọn kíṣọ́sù allati kafala bihil Qur'an tal-Qur'an fún ara rẹ̀ ló gbé ní sàlàyé rẹ̀ ní wẹ́wẹ́ tí ó dàrú ní ọ̀nà Ànábì Dáúdà alayhi salatu wassalam wọ́n wá dé ojú ogun wọ́n dé fìdí tí wọ́n ti jà Jálútà wá ní kí wọ́n mẹ́ni tó bá mú ogun jà wá kó wọn àti ọjọ́ jà Ànábì Dáúdà wá lóhun Tọ́lútà ní má lọ bá ó ní ara Tọ́lútà wá sọ fún pé tó bá wá bá jà tó bá sì win rẹ̀ ọmọ obìnrin ẹyọ kan tí mo bí ń fi fún ọ wá jọba lẹ́yìn mi ọ wá di mọ́líkù lẹ́yìn mi ọ di mọ́líkì
Ànábì Dáúdà sì pa Jálútà. Òun l'Al-Qur'ani ní wa qatala Dáúdù Jálútà. Allahu akbar. Lọ́n Dáúdà o. Ẹ jẹ́ n sọ àyà náà fún yín. Kẹ́ lè lọ kà á fún ara yín. Suratul Baqarah. Quran 2 kọ́hún. Àyà ẹ bá ti gbé láti 249. Ẹ lọ wá wo àyà 251. Ọlọ́run ní wa qatala Dáúdù Jálútà. Dáúdà sì pa Jálútà. Wa ata'ullahu al-mulka. Ọlọ́run wá gbé ọlá fún, ó sọlá fún, ó dọba, ó dá láṣẹ. Wal hikmata kò wá ṣe lọ́ba lásán. Wal hikmata ó tún wá sọlá, ó sọdá nàbí Ọlọ́run. Ó di mélòó, di méjì mẹ́ka o. Ata'u al-mulka ó sọ dọba. Ta ló sọ dọba? Ọlọ́run ọba lékè ọlá. Wal hikmata ó tún sọ di ànábì Ọlọ́run, ó sọ dá ànábì, ó di méjì. Wa allamahu mimma yasha. Ntọ́ pọ̀ tí ọ̀sẹ́ni tó nímọ̀ tó ànábì Dáúdà ńjọ́ náà, Ọlọ́run kọ́ ànábì Dáúdà. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run ṣe fún ni. Múlik ọba ni, ànábì Ọlọ́run ni, onímímọ̀ ni. Gbogbo ìgbà tá à ń sọ yìí, nígbà tó pa Dáúdà, tó pa Jálútà tán, lọ́lọ́run ṣẹ̀ sí gbogbo àwọn nǹkan yìí fún. Torí ọba Tọ́lútù ńjọ́ náà, níjọ́ tí Tọ́lútù wá kú. Kí Tọ́lútù tó kú ló ti fọmọ obìnrin rẹ̀ fún, òun ló wá dọba lẹ́yìn rẹ̀. Lẹ́yìn ìgbà Ọlọ́run wá sọ́dà nábì Ọlọ́run nígbà tí ó ṣe Tọ́lútù wọn. Sàmúnà tọ́jà nábì wọn náà ti kú. Lọ́lọ́run fi ní ata'u al-mulka, òun Ọlọ́run sọ dọba. Wal hikmata, òun fà nábì Ọlọ́run kún. Tọ́lútù tó gbapò fún ìsà nábì Ọlọ́run, ọba lásán lòun. Wa allamahu mimma yasha, Ọlọ́run gbogbo nǹkan la kọ́ Dáúdà. Ṣé irú ẹni tọ́lọ́run ṣe nǹkan báyìí fún, wọ́n bá ṣe wá kó sínú tírà náà, ẹ̀yin èyí verify ni. Níta fi ń jà fáànù, níjọ́ tá a fọ́ ọba ti lè mọ̀ sí tẹ̀mù yíṣù kó differentiate láàrin tó dáa, ní tó correct, ní tó correct. Káàfá ó ní àwọn oríṣiríṣi mọ́sàbí kọlù láwọ̀ adawat, kó láwọn oríṣiríṣi adawatun ilmiya, àwọn oríṣiríṣi irinṣẹ́ ìmà yatasallahu biha tí ó fi ṣe irinṣẹ́ litemyizi al-abatili wal akadhibi wal iftiraati, tí ó máa fi differentiate, tí ó máa yàn, yóò sọ dájọ́ kíní òun yóò di àjọ, tí ó máa fi ṣe èyí tó dá àti èyí tí ò dá. Èyí tó jẹ́ irọ́ máwọn sàhábà yóò lè yọ kù, máwọn ànábì Ọlọ́run yóò lè yọ kù, máwọn àfà yóò lè yọ kù, máwọn ẹni rere. Àfẹnulẹ̀ mọ̀ sí bí ẹnu àjàkàrà. Ànábì Ọlọ́run láwa dákẹ́ fún yín. Ẹnikẹ́ni tán bá wí fún ọ tí wọn náà sì gbà pa ànábì Ọlọ́run Dáúdà ènsì nani tó bí gbà bẹ́ẹ̀ kèfèrí ni ọ. Tó bí gbà bẹ́ẹ̀. So wọ́n wá wíta ìwé ẹlẹ́nlẹ̀ kó tíra jáde sí bínú tíra àwọn ti ń kà. Gbogbo àwọn tí inú tíra náà lọ wà pé Ìsá Jésù òun lọ́lọ́hun. Ṣẹ́gbà yìí náà gbọ́. Gbogbo náà nígbà tẹ́ pé tíra lẹ́ ń lọ kó wá nísìn. Gbogbo àwọn tíra àrọ́ tẹ̀ ń kó wá tẹ́ ń kà tẹ́ gbọ́ yé. Tó bá rí wí ń ka àwọn àfà 19 náà àfà 19 fún yín nínú àwọn àgbà àfà al-mufassirin. Táwọn náà wírú tàn rúdurùdu tí ẹ wí. Ṣùgbọ́n gbogbo wọn lápapọ̀ kò sí kankan nínú wọn tó sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí nù. Gbogbo wọn wọ́n ń sọ pé wọ́n wí báyìí. Wọ́n ń kó ti irọ́ tí wọ́n bá ń lẹ̀ ni wọ́n kó sínú tírà. Àwọn àfáà wọn ń sọ pé ṣùgbọ́n wọ́n ń kó fáwa kọ́ mọ́ jọjú fún wa pé ń bẹ nínú tírà wa náà làwọn àfáà wọn ṣe. Wọ́n wá mú ìdájọ́ wá lórí ẹ̀ pé ṣùgbọ́n kíní yìí ọ̀sọ̀ yìí kò correct. Ẹ lọ gbé látọ̀dọ̀ àfáà àgbà Tọ́bárí. Mo ti dá àfáà kan náà tó náà ń kà lónìí tí ń sọ pé náà àgbà Tọ́bárí, kí ni Tọ́bárí wí? Ṣé ẹ̀yin èéka kò yé mi, ṣé ẹ̀yin gbọ́ yé ni? Gbọ́ yé ni. Ṣerú ẹni tọ́lọ́run ṣe báwọn fún. Òun ni ẹ wà ro sínárò ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ lọ wo Suratu Sọ́d.
aya 17 Ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam nígbà tí wàhálà pọ̀ tí wọ́n ń wí oríṣiríṣi ọ̀rọ̀ ń pa rẹ̀ nínú Ànábì ń bàjẹ́ Ànábì ní Ọlọ́run wá isbir ala ma yaqulun wa dhkuri abidana Dawuda dhal aidi innahu awwab Ọlọ́run kọ́ kàlàjẹ́ àgbà Ọlọ́run isbiri ilé Ànábì ṣe sùúrù Muhammad Ọlọ́run sọ fún Ànábì Muhammad ṣe sùúrù ala ma yaqulun lórí àwọn oríṣiríṣi tí wọ́n ń pa wọn lórí tí wọ́n wí ń pa rẹ̀ bí wọ́n ti wí pẹ̀lú Ànábì Dáúdà náà Ọlọ́run ti kúrí abidana Dáúd fi wàwò kọ́sí rántí bó ṣe sùúrù ta ni abudana ẹrú àwọ Ọlọ́run Dáúd Ànábì Dáúd ẹni tẹ́yìn dúkù sí náà mọ́nù ẹgbọ́n táwọn afá ń wí Ànábì Dáúdà yìí bẹ́ẹ̀ bá lọ wo àìmọye súwàr ní Al-Qur'ani tọ́lọ́run ti dákọ̀ rẹ̀ àmì ẹjá padà síbi súrà tí wọ́n ń kà yìí gan kẹmọ́lá tọ́lọ́run ṣe fún Ànábì Dáúd Ànábì Dáúd ba'idun kullu li bu'di an hazihi al-ittihamat àwọn òkúrọ́ tẹ̀ ń dùn mọ́ wọn yìí ẹ sì lọ́ mọ̀ tó bá yẹ pé ẹ bá gbà pa Ànábì Ọlọ́run gba ó ṣe sìnà tòótọ́ tẹ́ ẹ bá lọ túbá Ọlọ́run nìkan ni ọmọ tí ó sì dédé yín lálùkẹ́ àwọn àmì ẹ má sí àwọn èèyàn lọ́nà pírọ́blẹ́mù yín ni pé tán bá bí ní béèrè ẹ̀ lè sọ pé ẹ̀mọ̀ ní tẹ́ ẹ̀ bá mà Imam Malik ní fàkọ́ọ̀lù láàdìrí nísìfùlẹ̀ ilimi fàkọ́ọ̀lù láàdìrí kéèyàn olóhùn ọmọ tí wọ́n bá bí ńgbà tí ọmọ nísìfùlẹ̀ ilimi ìdájí mani níbo míì fa inna láàdìrí minal ilm nínú mọ̀ ní kéèyàn sọ fún ọmọ tí ọba mọ̀ ẹ̀rín ẹ̀yin tí ń pa mí ni pé ẹ̀rín ẹ̀yin tí ń pa mí ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin àfa àwa báwa ṣe wáyé abára àwọn àfa àwa kankan tí wọ́n bá sọ nǹkan kan tí ọ̀bẹ sin Ọlọ́run ọba lè kí ọlámù option méjìlá ní man nakharuja alayhim wa narudda alayhim aqwalahum ká jáde sí wọn ká ní ọ̀rọ̀ tẹ́rí yóò rí bẹ́ẹ̀ wa imma an naskuta àbí ká sì dákẹ́ ká sẹnu kẹ́m ká máa wò amalan bi hadisihi ash-sharif ká fi ṣiṣẹ́ ṣe sí ọ̀rọ̀ Ànábì tá Ànábì ní ẹni bá fẹ́ sọ̀rọ̀ falyaqul khairan kó sọ ń tọ́ dáa ní o ẹ̀tọ́ àwọn òní ń tọ́ dáa tí ó sọ wọ́n yẹ̀ sí mú tí kọ́ ya kó padlọ́ọ̀kì ẹnu ẹ̀ èyí ti tẹ̀lé padlọ́ọ̀kì ẹnu yín ẹ wà á ìranù ẹ wà á máa gbó bí ajá lérí kí ní social media ẹ bẹ̀rù Ọlọ́run náà wọ́n sì àwọn èèyàn lọ́nà yẹn àfáà yìí ẹ wá lọ kọ́ àwọn tíra tí ò yé yín gbà tẹ́ ń kà èwo nù àwọn àfà lóní gbogbo òtán ni kìí ṣe bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ àánú tẹ̀sùrù nìkan lẹ́tí ń rí ni dẹ́nà ẹ̀yìn èèyàn tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ fẹ́ kwẹ́sìn Ọlọ́run ọba lèkè ọlá Kùránì nìkan ó ní ó sí mistake mbẹ kò sí tíra mi báàdà kitabillah lẹ́yìn tíra àtọ́lọ́hùn yìí tẹ́ ẹ̀ ní bá mistake mbẹ Imam Shafi'i ló wí bẹ́ẹ̀ Imam Shafi'i Muhammad ibn Idris ash-Shafi'i ọlọ́mọ kéwù kan wọ́n ń pè ní Al-Mazini ni wọ́n sọ fún Mazini níjọ́ tí wọ́n jọ ń ka tírà tó kọ́kọ́ ṣe tí wọ́n wá ń tún ṣe tí màá ti dé eléyà mo ti wá kọ̀ yí báyìí mistake lélẹ́yìí ó correct mistake òun náà lọ́kọ́ ó correct mistake ó dórí 73 ó ní yá Mazini ní rẹ̀ Mazini turuku hakadha já fi ilẹ̀ báyìí ó ní aballah ọlọ́ba àlékè ọlá ọkọ̀ an yakuna unaka kitabun kitira kan máa bẹ láyé Ọlọ́run ọba alekela kọfẹ́ ó dàbí pé kọfẹ́ an yakuna unaka kitabun kitira kan máa bẹ duna khato in láì ní sí mistake ń bẹ illa kitaba àyàfi tírà rẹ̀ nìkan ẹlẹ́mi wa ní ibẹ̀ ní sọ̀rọ̀ Buhari nìkan yes sọ̀rọ̀ Buhari ara ìmọ̀ kan àwọn àfáà yìí náà nù ní tí wọ́n ń wí ní gbogbo ẹni tí ó bá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní tá ń pè sọ̀rọ̀ Bukhari àti sọ̀yún Muslim wọ́n ní asọ́hùl kìtàbì báàdà kìtàbì láà asọ̀hìhàn wọ́n ní tíra tó lálàáfíà jù wọ́n ní ò sí mistake nù wọn àbí ẹ̀gbọ́n tó mọ asọ́hùl ismu tẹ̀fùdílì ni
wọ́n gbé ọlá fáwọn lórí àwọn tírà yòókù ni wọ́n ní ò ṣe mistake ń bẹ ẹni wọ́n tú fún yín asahhul kutubi tírà tó lálàáfíà jù wọ́n ní tírà tí ò ní mistake asahhul kutubi tírà tó lálàáfíà jù ba'da kitabillah lẹ́yìn tírà Ọlọ́run tírà Ọlọ́run lọ́lọ́run fúnra rẹ̀ challenge ayé àtàwọn àtẹ̀yìn àtàwọn tí èsì mùsùlùmí an ya'tu bimithlihi walau kana ba'duhum li ba'din zahira Ọlọ́run ní law kana min indi ghayri Allah ṣe rí pé tí Kùránì yìí bá jẹ́ pé ẹlòmíì ló kọ lẹ́yìn Ọlọ́run ni ọ̀dọ̀ ẹlòmíì ló ti wá lẹ́yìn Ọlọ́run ni lawajadu fi ikhtilafan kathira mistake tó pọ̀ lẹ́bàá nú ẹ àmọ́ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá la ya'ti al-batilu Ọlọ́run lè rí mistake bayna yadayhi lè rí lọ́wọ́ wájú wala min khalifihi lè rí lọ́wọ́ ẹ̀yìn lè rí lọ́wọ́ àárín tanzilun min hakimin hamid ọba ọ̀jọ̀gbọ́n òun ló sọ kalẹ̀ so gbogbo ẹ̀yin àfáà wa náà tẹ́ jẹ́ àfáà lu sunna almutamassikina bihadhaini alkitabaini alazimaini aljalilain ní kitab al-Bukhari wal Muslim àwọn tírà méjèèjì náà la tuqaddisuhuma ẹ má kọ̀dásà àwọn méjèèjì náà taqdis al-Qur'an kẹgbẹ́ wọn sẹ́gbẹ́ al-Qur'ani èyí tó bá jẹ́ mistake ń bẹ̀ tẹ́ bá rí Sahih Bukhari min dafatihi al-awwal la dafatihi thaniya Sahih Bukhari ni o láti bẹ̀rẹ̀ báyìí ní tí ó bá yí ọ ló béèrè ń bẹ̀ gbogbo ẹ̀ ló sahih ní mistake ò sínú ẹ̀ tọ́mà ní nǹkan tọ́mà aládìí sí sọ yìí gan wọn mọ̀ túmọ̀ rẹ̀ wallahi ní tí ń dá gbogbo wàhálà yìí lẹ̀ àìnímọ̀ àbọ̀ ìmọ̀ tí wọ́n ń gbé kiri òní problem wọn mọ̀ kankan wà la yaduruna annahum la yadurun fatilka musiba tá nǹkan nìyẹn an la ya'rifa al-muta'arifu ẹni tí ń papọ̀ mọ́ra àmà kọ́ mọ́mọ́ wala ya'rifu annahu la ya'rifu òsùnmọ̀ kó wọn mọ̀ fatilka musibatun àgbákò ńlá tó ṣe jàmánu tó sàlẹ̀ ọmọ yìí nù àgbákò ńlá tó ṣe wá ònù àwọn àfáà wá dàbí àwọn afọ́jú làwọn náà wọ́n sì ń darí àwọn èèyàn àwọn sì ń darí àwọn tí wọ́n rí náà ẹwà Ànábì Dáúdà bá Ànábì Dáúdà ṣe tó Ọlọ́run ní inna sakharna al-jibala ma'ahu gbogbo òkè tá Ànábì Dáúdà bá ti máa ń ṣe subhanallah tí ń sàfọ̀mọ́ Ọlọ́run Ọlọ́run ní yusabbihuna bil ashiyyi wal ishraq gbogbo òkè tá Ànábì Dáúdà bá tó bá bọ́ síbi tí ń sàfọ̀mọ́ Ọlọ́run gbogbo wọn náà ó sì máa wí lẹ́yìn rẹ̀ Kùránì ni tá Ànábì Dáúdà bá ní subhanallah alhamdulillah àwọn òkè gbogbo òkè ó sì máa gbìnra àwọn ó sì máa gbìn wọ́n máa wí yasma'uhu Dawud yasma'u sawtu al-jibal Dawud alayhi salatu wassalam Ànábì Dawud ó sì máa gbọ́ kìí ṣe pé wọ́n ń wí sínú kọ́ wọ́n máa wí dédé tí ń wí ni wọ́n máa wí tẹ̀lé lẹ́yìn wọ́n ló wí suratu Sad náà ni láti àyà 19 17 láti bẹ̀ èyí ò ní kọ́kọ́ wà tọ́yìrà Ọlọ́run gbogbo àwọn ẹyẹ mahashuratan gbogbo wọn mahashuratan wọ́n sì dúó kullun lahu awwab gbogbo wọn kullun gbogbo ẹyọ kọ̀ọ̀kan yà ní kullu tọ́yìrìn gbogbo ẹyọ kọ̀ọ̀kan lahu fànàbì Dáúdà awwabun yà ní rọjáun wọ́n máa rìpítì tí ń wí Ọlọ́run wa shaddadna mulkahu àwa fún ìjọba rẹ̀ fún lágbára 40 years lànàbì Dáúdà ló fi rúùlù gbogbo ayé ló fi rúùlù àwọn ìjọ rẹ̀ Ọlọ́run shaddadna mulkahu a fún ìjọba rẹ̀ lágbára ẹ wá ṣẹ̀ṣẹ̀ rẹ̀ nìkan lọ wá ní kí wọ́n lọ pa ànábì Dáúdà kana malikan malikan dhal aidi Ọlọ́run ló wí bẹ́ẹ̀ Ọlọ́run ní dhal aidi Ànábì Dáúdà dhal aidi alágbára púpọ̀ ni kò sí ń tọ̀hún wọ́n ń pe kíní kan ní at-tanazuli lásìkò ànábì Dáúdà
irú rẹ̀ náà ń bẹ lásìkò àná bá Ànábì Dáúdà bá ṣe fẹ́ tanazulu ni wọ́n ṣe kìí ṣe pé yóò àrán lógun yóò àlọ́ pa abadan ní tẹ́ǹkà yóò sínú tíra ṣùgbọ́n tẹ́ fi ń jà àfáà ni pé ó yẹ kí ayẹ̀kúnà fi mukhikun munikhul ayẹ̀kúnà fi mukhikun munikhulun pé kéèyàn lájọ àjọ tó bá ṣe rí nǹkan kan ń tà ń jà àfáà fúnnu ń tà ń jẹ́ khalifa fúnnu tá ń jẹ́ mukaddamu fúnnu tá ń jẹ́ sheikhu fúnnu tá ń jẹ́ mudiru fúnnu. ká lè chúùsì pé èyí tá chúùsì fáwọn èèyàn tí ò ń ṣì wọ́n lọ́nà. Mùsíbà ni kíní tá ń pè ní Israeliyat á sọ àwọn tíra tẹ́ ti bá nǹkan yìí fún yín nìsín. Alkitaba tíra ni ẹ máa kà pẹ́pẹ́ fẹ́ jọ̀gá náà ni sẹ́nìkan ní bá ń jọ̀gá ń bá àwọn àgbàlagbà wíwò àwọn kéékèèké tán sẹ́nu pẹ́lípẹ́lí kí ò ní bá wíwò ó bá ti láwọn àgbàlagbà ní pírọ́blẹ́mù ayé rẹ̀ ní wọ́n mú kí. ọlọ́ni wa shaddadna mulkahu afẹ́ọ́lá rẹ̀ wa ataynahu al-hikmata afún ànábì Dáúdà ní al-hikma asọ́dà ànábì ọlọ́run wa ní wa fasla al-khitab àtúnwá fún lágbọ́ yẹ́sì. ọlọ́run ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ ẹwùwùn tó lọ́n sọ fún ànábì Dáúdà ó wá ní wàhálì àtàkà nàbá ulè khasimi gbogbo ń tà ń sọ yìí qabla an nubi'a qabla an yunabba kó tó dà ànábì ọlọ́run ti tẹ gbogbo àwọn ó ti tẹ́pẹ̀rẹ̀ gbogbo nǹkan fún báyìí. torí pé mi ò fẹ́ kẹjọ́ lọ púpọ̀ this is 8:40 mi sì fẹ́ kó di 9 tí n fi parí torí àwọn àfáà ẹni tó bá ń kó ní mímọ̀ akọ tó sì fẹ́ ṣẹ̀sìn wọ́n ń pè tírà kan ní al-Isra'iliyat fi tafsiri Sod wàhálà tí ẹ fi ń gbé gbogbo ẹ̀ síra wọn rú àwọn tírà yìí lẹ̀ mọ̀ ẹ jẹ́ á ṣàlàyé ẹ̀ fún yín bẹ́ẹ̀ bá fẹ́ sọ fún wa nursiluhu ilaykum a fi sẹ́ndì ẹ̀ sí yín bẹ́ẹ̀ bá ẹ̀yin náà wá lè download ẹ̀ PDF rẹ̀ ń bẹ lórí Google al-Isra'iliyat ó kọ tírà náà nù fi tafsiri surati Sod àwọn àdáparọ́ táwọn ọmọ Bani Israeli àdápa táwọn àfáà wa kó wọnú suratu Sod indal imami Tabari dirasatun wa nakidun sinakidu rẹ̀ wọ́n sì dirasa rẹ̀ wọ́n sinakidu rẹ̀ àfáà tó sì tírà náà ó náà ń pè ní Usama Farhad as-Saqarat tahqiqu rẹ̀ tó haqqaqo rẹ̀ Muhammadu as-Sorayira na an-Nashiru Jami'a Mu'tata so òun ni wọ́n ṣe tírà yìí tẹ́ bá lọ kà dáadáa ẹ rí gbogbo àwọn nǹkan tí ń dàrú mọ́ yín ní ojú yìí èyí tí mo wá fẹ́ fi láàsì ni nínú àwọn táwọn àfáà ń dákọ dáadáa Ìmáàmù Qurtubi àti wọ́n kó ọ̀rọ̀ wọn wá Ìmáàmù tó kọ sísàlẹ̀ rẹ̀ pé látàsí ní gbogbo nǹkan yìí àwọn kan kó wá ni o kò sí kíni kò fẹsẹ̀ rinlẹ̀ Ìmáàmù Tabari ẹlòmíì ò mọ ìfẹ́ kò ní wulẹ̀ nídìí kí n máa sí tíra fún yà máa ń kà àwọn ọmọ ṣíà yẹn àwọn olùkọ́ àwọn ní tíra láfi máa ń ka tíra fún wọn ẹja sí nǹkan oúnjẹ tán làwọn máa jẹ ẹja jẹ ṣùgbọ́n ẹ̀yin ò ní ìdí tíra ẹ̀fẹ́ kàn sí ni ẹ̀sìn Allah ni òwú yín ṣe ẹ̀sìn ni òwú yín ṣe kí tí gbogbo tó wà nù tíra lèèyàn máa gbàgbọ́ mutaba'a sanadan wa matina mutaba'atul akhbar tutabi'una tilkal akhbar gbogbo àwọn làbárì tán gbé wá wọn síbẹ̀ kọ́ wa iná lẹ́ẹ̀ máa prúfù pé bàlágà ń bẹ náà wù ń bẹ kíní kan kíní tàrífù khabari dákùn kíní tàrífù tí gbogbo làbárì là máa gbà ní imma sidikon imma kadhiban ó lè jẹ́rọ́ ó lè jódodo tán pé làbárì nu tí ó bá ti sojú yẹn náà ń pè ní làbárì ẹyọ kan tá a gbọ́dọ̀ ní túmọ̀ sí tá a gbọ́dọ̀ girin rẹ̀ wò ó làlùkùránì làbárì làlùkùránì náà làbárì ni anything tí wọ́n bá ti sọ fún ọ tó sí ń bẹ̀ ó gbá wa bọ́ ń kíkọ ni ó wá bá ọ ní text wíwí ni làbárì náà ń pè ṣùgbọ́n Ọlọ́run fún ara rẹ̀ ló authenticate kùránì
ó ní gbogbo àwọn ìtàn tẹ́ ń bá ń bẹ̀ òun ni ahasanu lè kọ̀sọ́ọ̀sì authentic history ni Al-Qur'an ló wí bẹ́ẹ̀ Suratu Yusuf Ọlọ́run sọ fún Ànábì pé fàkóso sí ha ṣàlàyé rẹ̀ fún wọn sọ̀tàn náà fún wọn ẹ ṣe ń dẹ́sẹ̀ Ọlọ́run bá lè kí ọlárú ẹ sì fẹ́ máa ṣe àwọn ẹ̀rọ ẹ sì fẹ́ ká dákẹ́ ní dákẹ́ àbàdàn làbárì ni Al-Qur'an nìkan lè ọgbọ́dọ̀ lémú sí bí yàn bá lémú sí káfíìr bittifaqil ulama hadith Ànábì sá lè lémú sí àbúrò lémú sí ìgbà tí wọ́n bá ní sahih awu sadisi tó authentic hadith ni tó bá jẹ́ authentic hadith ni naqbaluhu kullahu àgbà gbogbo ẹ̀gbọ́ tá bá rí pé kìí ṣe tá rí kíní kan àtàwà kọfà àwa béèrè kí làwọn àfáà sọ ń pa rẹ̀ a lè fi ṣiṣẹ́ sí àbá lè fi ṣiṣẹ́ sí ẹ wò yí tí wọ́n ń gbé káàkiri nísìn bàbá nábì ìwọ náà wà nù náà ìyá nábì wọnú náà ń bọ̀ wá ṣe dìrásà àdìsí fún yín lọ́dọ̀ tèmi ìgbà àdìsí wọlé ẹlòmíì tó wà lè máa gbé pé ó lóun ọ̀gbá wọlé o torí pé mo lẹ́rìí fún tí ì fi gbà wọlé ni o kì í ṣe pé sì mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ náà ni. ولست بدءا في هذا من أهل السنة والجماعة لست بدءا في هذا kìí ṣe ìmìlẹ̀ ní àkọ́kọ́ náà àwọn àfáà tí láwọn ń ṣe súnà torí súnà làwọn ń ṣe ولست من الجماعة من جماعة أهل السنة ti Nàìjíríà àtàlábò òṣùwò sínú wọn súnà alájẹ àgbà òun làwọn ń ṣe tọlọ́hun tàn torí pé ní máa dákọ̀ súnà alájẹ àgbà kẹ́lẹ́ mọ̀ pé alájẹ àgbà súnà làlájẹ àgbà sí ọ̀rọ̀ mọ̀kánjò ní tí wọ́n ń pòsì kí rẹ̀ sí wọ́n ní kèfèrí alájẹ àgbà pé ń sún sí ni wọ́n ayé àwa sọ kàdíríyà alájẹ àgbà bí Tìjàníyà àbí Jáfàríyà wá sọ fún wa mo tà á da ayé ahad ẹni àfa náà àfa wa gan kí sẹ́ẹ̀tì tálájẹ àgbà sọ pé kàdíríyà ni mi kí wọ́n mú jáde Tìjàníyà ni mi kí wọ́n mú jáde abadan tó wá sí pé àbá kọ́ kalẹ̀ ni in fact nasu tó dọ́dọ̀ mi lọ́dọ̀ àwọn alájẹ àgbà nasu bi khatti yadihi ash-sharif bi khatti yadi shaykhina ash-sharif wọ́n ní tí wọ́n sọ ń pàtà sọ́wùf ẹ̀mí yóò alájẹ àwọn pàtẹ̀síwá alájẹ àwọn pàtẹ̀síwá èmi gan ìmọ̀ pàtẹ̀síwá ò lè rí mínú létí pàtẹ̀síwá ọ̀kan ní fi kọ́rùn sí mú lọ́ta ni bá ní nǹkan tí mo fẹ́ kà èmi sì sáré kọ pé àwọn okọ̀ ọlọ́run kan bá ní nǹkan tí mo fẹ́ ṣe àdàdì rẹ̀ subhanallah àbí kan nú àwọn mazurat àwọn alájẹ àwọn pàtẹ̀síwá ìtọ́tẹ̀síwá ọkọ̀ yọkù náà lùsùn náà kọ̀sọ́ dé ń súfì kí ló ń fà ní ẹlẹ́ni wọ́n dá confuse rẹ̀ kò sí confusion kankan lẹ̀ ọ̀fàtẹ̀síwá nǹkan wọ́n fi ń pè yàn lálùsùn náà nǹkan fi yàn kú lálùsùn náà yóò dé nísìn so òun ni pé bí táwọn alájàgbà wà tó bá ti sí wọn mọ́ òun ṣé kèfèrí alájàgbà lójú rẹ̀ pè mí náà kèfèrí pọ́blẹ́mù ayé rẹ̀ nù tó bá ti bá àwọn alájàgbà pé alájàgbà máa ń ṣe nǹkan báyìí láyé rẹ̀ bí tó ti bá mi nù ọ bà mí ń bẹ̀ so kọ́ máa jọ lójú anywhere tó bá ti bá bàbá mi alájàgbà anywhere tó bá ti find alájàgbà ó bí mi náà ń bẹ̀ ana talibu min tullabihi qalban wa qaliba alájàgbà hatta akhiri nafasi tẹ́mi ó fi bọ́ báyìí torí pé a rí wọn a mọ̀ wọn a rí pé tí wọ́n yí tànábì ni kó lè yé yín la fi ń súnmọ́ yín torí lómi tí wọ́n ní kíní kan orí táwọn kámi lọ́ máa súnmọ́ nǹkan nǹkan nítorí wọ́n ti bá alájí nítorí wọ́n ti rí mi tí ìbá ti tálájà àgbà sí mọ́ fàmí lásọ sẹ́yìn báyìí àáfà wọ́n tó bá jẹ́ ẹ̀gbọ́n fún mi ní ọmọ àbúrò mi wọ́n tó bá ní ọmọ mi wọ́n tó bá jẹ́ anything tó bá jẹ́ ọ̀rẹ́ fún mi pè mí pé Kámílù ọ̀rẹ́ wa ní tálájà àgbà sí o ti ń kọjá abẹ́ o á dà yín lù á sì padà á tọ̀nù tó àmọ́ torí pé bàbá ò ṣàbòsí Ọlọ́run so Al-Imam At-Tabari Al-Imam At-Tabari tẹ́ bá lọ wọnú tafsiru wọn tí wọ́n ti gbé ọ̀rọ̀ yìí wá wọ́n sọ̀rọ̀ kan bẹ̀ tẹ́ fi mọ̀ pé ìdí ń parí ẹ̀ sínú ìjẹun how many minutes ó sì kò bí i 11 to 9 minutes gbà tó gbé ọ̀rọ̀
Ànábì Dáúdà yìí wá àti gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n pa tí wọ́n gbé táàfà wọn Imam Tabari wá gbé wá sínú tafsiru wọn ẹ wá wò táwọn ọmọ tí wọ́n ń kà tí wọ́n ń ka tafsiru ní wọn kọ́ ọpọlọ mọ́ àbí kí n sọ pé wọn gbọ́n tí wọ́n ń kà yìí àbí ìfẹ́ àfẹ́jù sẹ́ni asáfẹ́ dìfẹ́ndì ẹni ẹni yìí lọ́yẹ̀kẹ́ mọ́ dìfẹ́ndì àbọ́lọ́ àtẹ̀sìn rẹ̀. Imam Hamza Eleha Sakama àmín Sakama ẹkùjọ mẹ́ta Ọlọ́run ní fi ilẹ̀ ọlá títóbi Ọlọ́run ẹ wá ń gbàdúrà yẹn jù báyìí lọ tí láti ní kí jazakumullahu khairan. Now dàtí Imam Tabari tó wá débẹ̀ wọ́n ní wa hadha mathalun darabahu al-khasimu al-mutasawwiru ní tí mo fẹ́ lò ní pé ó ní wa dhalika anna Dawuda kanat lahu fima qil Imam Tabari ní fima qil nínú wọn ní o ẹ̀wọ̀n àgbọ̀ ó wá ní wa kanat lirrajuli allazi agizahu ní táwọn wíwùn pé wọ́n ní ń bẹ fọ́kùnrin kan tí Ànábì Dáúdà rán lógun hatta kutila títí tí wọ́n fi pọkùnrin náà ẹ máa wo sọ́kẹ́ gbọ́ bí náà ni o Imam Tabari ní sọ̀rọ̀ yìí wọ́n ní ó ní kanati lirrajuli Imam Tabari ní nígbà tó ti gbé ìtàn tí àwọn àfáà yìí ń kà wá ṣé wọ́n ráwọn eléyìí àbí wọn ò gbọ́ yìí àbí faqati di'at kulla yawm lójoojúmọ́ la máa rí di'atun jadida tí a bá ṣe mistake bí náà lè ṣe mistake lọ́la so fal ahaqqu wal ajdar wal ahra bi òun ni an akhruja ala mala'in minan nas kí n jáde síwájú àwọn èèyàn báyìí wa abuhu bi khata'i kí n fi àṣìṣe mi rinlẹ̀ tí ìfi ní kó àwọn èèyàn lọ́nú náà ibẹ̀ lórí ayé àtàlgá àwọn mẹ́fẹ́ mi náà náà ẹwà gbọ́ntà àfáwà Tabari wí lẹ́yìn ìgbà tó ń ṣe sárùdù náà kílù làbárí òní tí wọ́n gbé wá inṣáàlá àfáfọ́lọ́n sọ inṣáàlá abúlákíùn báwọn ṣe wà dáadáa wọ́n ní ìgbà tí wọ́n gbé ìtàn wá tán pé wọ́n ní Ànábì Dáúdà ọ̀rọ̀ ọmọ rẹ̀ wọ́n ní wàkánàtì ó ní wọ́n sọ pé kánàtì lè rọ́júlì alẹ́dì àgìzáà ẹni tó rán lógun tí Ànábì Dáúdà rán lógun àtàkùtìlà tí wọ́n fi wá pa wọ́n ní ń bẹ fún arákùnrin náà ìmúra àtún obìnrin kan wáhídà tún fálàmọ́ kùtìlà nígbà tí wọ́n á pọkùnrin tán nàkáhà Ànábì Dáúdà wá fẹ́ ẹ máa wò fíìmà zùkírà nínú tí wọ́n wí ni o gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni àwọn àfáà gbogbo àwọn àfáà wọ̀nyí ni wọ́n sọ sínú tírà wọn kí ló dé lọ gbé àwọn ibìkan tẹ́ka máa ka wọn ara jára ń pàànù fáwọn èèyàn alla tattaquna Allah ẹ àbẹ̀rù Ọlọ́run ẹsẹ̀ ìfàlíwùmọ̀ yìí lọ́kàn balẹ̀ ó sẹ̀ súyàn ẹlòmíì ní tí ó fi wọná má wo òórùn rẹ̀ yóò kì í tó pé má wọ sàká wàláhì yóò kì í tó yọyọ bá wo àwẹ̀ rẹ̀ wàláhì yóò gbà ó tún ṣe wá gbogbo nǹkan ló ṣe sẹ́mọ́ tí ó fi wọná ẹyọ kan tí ó fi wọlé náà ní kọjá àfa fakọt yakunu sábàbù dùkúlìhì ànárọ̀ ǹjẹ́ ó máa jẹ́ sábàbù tí yóò ṣokùnfà wíwọná rẹ̀ kaunuhu aliman ẹni mímọ́ lòun àfa lòun nílẹ̀ Yorùbá lónìí ń bẹ náà àwọn àgbàlagbà bẹ́ẹ̀ wọ́n ti ń bá Ọlọ́run ọba bọ̀ over 80 years so tó yẹ pé àwọn kan bẹ náà àgbàlagbà àwọn ò ní láìfi wọ́n ti mọ̀ pé táwọn bá jáde wọ́n kó bá wọn fa atharu as-sukuta káwọn dákẹ́ ìsìn ń bẹ náà ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n rọ minkum munkaran ẹni wọ́n bá rí tíṣẹ̀ rí akọ ní Yorùbá Ànábì Ọlọ́run lẹ́yìn fàbùkù kan yìí sàábí lẹ́yìn fàbùkù kan yìí àwọn ìyàwó Ànábì lẹ́yìn fàbùkù kan yìí tíra Ànábì lẹ́yìn fàbùkù kan yìí sọ̀rọ̀ Buhari lẹ́yìn fàbùkù kan yìí sọ̀rọ̀ Muslim lẹ́yìn fàbùkù kan yìí àtàwọn tíra tó yẹ pé kulluha lihaza dini nur ìmọ́lẹ̀ ni gbogbo àwọn tíra wọn yìí tá a fi ń rí náà
ẹ bẹ̀rẹ̀ sí ní sá wọn lọ́kùn sá wọn lósì sá wọn wájú sá wọn lẹ́yìn ló kọ́ pé fẹ́ dìfẹ́ǹdì ànábì sallallahu alaihi wasallam ìrọ́sì ni ẹ rojọ́ wájú ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá àwọn bàbá kan wá ń bẹ báwọn tó jẹ pé wọ́n rí pé báwọn bá jáde wọ́n wá kó bá wọn nínú ilé áthàrú sùkúta ẹ̀yà ajá dákẹ́ wọ́n sì dákẹ́ ní sì ń bẹ́ ń bẹ́ ànábì ní máa ń ra àmì kún mú kàránfàlì yóò gáyìrù kéèyàn bá lágbára àti yípadà kó yí padà bilisanihi pẹ̀lú ahọ́n bá ti ń wí wàyádìí tó bá lọ́wọ́ tí ó bá wá ní agbára kó yá fọkàn yí padà kó mọ̀ tọrọ àforíjì torí ẹ̀ ni a ti rí pé àwọn bàbá wa nílé wọn àgbàlagbà gbogbo wọn kọ́ la lè blame ẹlòmíì ipò tó wà ò lè jọ́ sọ̀rọ̀ ipò tẹ́lòmíì wà kò lè jọ́ sọ̀rọ̀ ààyè tẹ́lòmíì wà kò lè jọ́ sọ̀rọ̀ ẹlòmíì tó wà nù ọkàn rẹ̀ ẹlòmíì ní BP bí wọ́n bá pariwo mọ́ yọjà sálì kìámà ni so wọn àgbàlagbà wọn ẹ má jẹ́ á rí wọn bí ìgbà tó yẹ pé mùnáfìkì ni wọ́n kété gbogbo wọn mùnáfìkì ń bẹ o mùnáfìkì ń bẹ láàrin wọn tó ṣùọ̀ dáadáa tó clear tẹ́lẹ̀ pé mùnáfìkì lélẹ́yìí láwà ní ti ń wé tí ń rú lọ lọ́tún tí ń rú lọ lósì tí ń lọ wájú tí ń lọ́yìn tí ti kíní láwà ní mùnáfìkì ni ẹ̀rọ alikimba tẹ́lómi ń wọ alikimba mùnáfìkì ni kọ́dà ẹ̀rọ aṣọ tẹ́lómi ń wọ agbádá tọ́wọ̀ yìí agbádá mùnáfìkì ni àti bàtà rẹ̀ ọmọ kí tẹ́lómi ń kójọ ọmọ kiri mùnáfìkì ni torí ọ̀tọ̀ ni tí ọmọ wí lẹ́yìn àmọ́ tó bá rí wọn ọ̀tọ̀ ni tí ọmọ pè wọn ẹ̀ ń bẹ̀rù wọn jọ lọ́run lọ́ni فالله أحق أن تخشوا إن كنتم مؤمنين Ọlọ́run ló yẹ kẹ́ bẹ̀rù tó bá jẹ́ pé mùmíní bá ní gbogbo nǹkan fẹnu sátà Al-Qur'ani ẹ̀ mọ̀ dá sí wọ́n fi kàwọn sàábì ànábì ẹ̀ mọ̀ dá sí wọ́n fi kàwọn ọ̀rẹ́ ànábì ẹ̀ mọ̀ dá sí fi kàwọn ìyàwó ànábì ẹ̀ mọ̀ dá sí àwa gbọ́ gbogbo yìí eléyìí tí kò yẹ kẹ́ jáde ànábì Ọlọ́run nabiyyun minal anbiya نبي الله داود ليس كالنبي ليس مجرد نبي بل نبي أي نبي وبقول أروانا وبالك يولا بمنه وفضله وكرمه وإحسانه نسأله أن يمن علينا أن بير لوه والبوبوا وانتفق في بهم أن يمن علينا بعافيته وصحته وسلامته من الأذى والآفات كلها برحمتك يا أرحم الراحمين هذا والسلام عليكم ورحمة الله تعالى وبركاته